asike annabi Muhammadu wanchinga entudu bata ije bata lami tumelo ba annabi Muhammadu ije bata lami tumelo ba Sayyida Fatima Yawala oyala yawala oyala Allah 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 ya Allah Allah ya Allah ya balain hadi aridu toha Muhammadun fadaka hakikun alaye so gbọ́ ni o de fún mi blade kí fi gbé nǹkan tí mo fẹ́ gbé má lè ran on sí mo ṣẹ̀ṣẹ̀ dúró pé mo máa tún ṣe ìdí àbí kí ló pè senior dẹ̀wẹ́ ok senior ni ẹ kò sí wàhálà ibi ìbàlẹ̀ ló ti jẹ́ senior mi tó bá pàdé mi ta azin lórí títì gbàgbé mo nù ẹ́ pa mo jù ẹ́ lọ máa bá ẹ wí bí ọmọdé ni kí ló ń ṣe ẹ́. òpó òun tí ẹ ní sùúrù àwí tó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mi kọ̀ọ̀kan ẹ̀kọ́ ló máa rí òpó ọ̀nà. ṣéèkì ẹ fún mi blade ẹ fún mi blade ẹ fún mi blade ṣéèkì ọ̀dẹ̀. má wọrí máa fún ẹ. bó o ní sàn mọ́ ìsìn yé wọn Sùlẹ́yà Mọ̀nsúrà ọlọ́run fún yín báyìí ká. ẹ lẹ́ ẹ lákùn ṣé ẹ ti bẹ̀rẹ̀ àǹtú yìí ni abẹ́ ti ẹ̀yìn tẹ́ ẹ̀ ń ṣe mí. ọ̀dọ́ òpònú yìí nìkan fún wa blé ká fi hàn wọ́n tọ́lẹ̀ ń ṣe bíi ṣùgbẹ́ngbẹ́ látẹ̀ǹkan. bàtà yahoo ṣùgbẹ́ngbẹ́ bàtà yahoo dẹ́kun má bínú ọ̀ ṣe tó bá ní bàtà yahoo ṣùgbẹ́ngbẹ́ bàtà sójà ńkọ́. gbẹ̀ngbẹ̀ náà ni gbogbo ẹ̀. abẹ́ mọ̀ wọ́n máa lè ilé kí ọlọ́wọ́ fẹ́ràn tú ọ̀ ṣe ṣùgbẹ́ngbẹ́ bàtà yahoo sọ ti gbà wípé ọ̀rọ̀ ọlọ́ọ̀ lọ fẹ́ hàn nù wàhálà owó rẹ̀ òní. ṣé wú ṣé sọ pé àwa wà lẹ́kọ̀ọ́. ṣé wọ́n lẹ́kọ̀ọ́ tó dàbí ẹ̀yìn àrò tó jóná tí bá ń nà tẹ̀sùbà lórí ọpọlọ rẹ̀ ọmọ mi lógbó 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 inú kólóbó tọ́lọ̀ kó sí ni. wùmí ilé tí wọn náà gbẹ́ kiri tẹ́kọ̀ fún. bíléèdì ni ò dá sáfà. bíléèdì ọ̀dà kò sí bíléèdì mí nílé. ṣéèkì. ó lọ sí i wùmí bí bíléèdì ṣe pọ̀ tó ń lé táàfin fárí àwọn òpònú táàfin fárí ìwọ́n náà tó tán mú ọdẹ ó lọ sí tó ta àwọn orókè báyìí tó ń sọmọ táàkì tó bá yẹ pé àwọn àbá ti máa káwọn òpònú kéwì gbogbo yóò ní mọ kéwù torí pé ẹ ti ṣe èrè dànù gbà kan táwọn akọyé wa la ti ń kọ yín lọpọlọ yín ṣe sí. ẹ lọ wá mi ìṣẹ́gbọ́ ẹgbẹ́ ń tẹ́gbẹ́ o gbọ́ Ismaila ńlẹ́ mọ̀rúfùdà. ó lóun fẹ́ lọ tọ̀ ní. mọ̀rúfù tó fẹ́ tọ̀ ẹ dákun èyí ṣe tí mọ̀rúfù ń tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sọ́kàtọ̀ sí ni. mo ń wò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni kì í sun rádaràda kó mọ̀ ẹ́ pé ibi tájà tọ̀ sí ọlọ́ọ̀tọ̀ létò ajá. ewu oríṣiríṣi eléyìí ń gbé ọmọ ṣéwù ó ń gbé ọmọ mọ̀wúfù pupa dúdú ní ìdàkọ̀tù wa rí wọ́n wọlé wọ́n jáde ni. mọ̀wúfù ń gbọ́mọ. wàláì. mọ̀wúfù ń sọmọ. mọ̀wúfù ń ná ọmọ nílé kéwì yìí láyé lẹ́yìn mọ̀wúfù ṣe sí náà nù. sọ́yà ibo ló wà. ẹ̀ǹkulé báyìí ló ń gbà. ẹ̀ǹkulé ló lọ. jẹ́ lọ rí ìwà tí ẹ̀ mú ní tí mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe ní ìsìn tó gbọ́.
محمد فذاك حقيق ذاك سلع وقرقض قباه وبين ذا وذاك مراد المنحمد محمد يا الله الله karambani akuya bin nabusi seru ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló yẹ ká máa gbọ́ lẹ́nu rẹ̀ nígbà tó ń hùwà bàjẹ́. Alpha Maruf abi wetin dey call your name hope no be wetin I dey think. ọmọ tó ṣẹlẹ̀ ìwọ máa lọ ọwọ́ ẹ ti tiẹ̀ lọ padà. Wetin be máa lọ ń tiẹ̀. ó dáa pé nǹkan mọ̀. Be like say the two of you dey craze. ṣé bá ṣe pé òun náà bunú. Irú ìró ń borun look at them kórun gbòǹjọ bí tẹ̀rí rẹ̀. ọ ń yọjú wẹ́n tí ń bẹ́ léwe. mo fún ọ ṣe sìná. mo fún ọ ṣe sìná. tó o sì mọ̀ pọ́lọ́wọ́ àtànẹ́bí ò fẹ́ kí ìyẹn ṣe sìná. mo fún ọ fẹ́ máa yọwọ́. mo fẹ́ máa yọwọ́. ó ń yọjú wò yàn. kí wàá ló ń wò. mo gbàgbé ọṣẹ sílé ìwé láàárọ̀ ńgbà tí mo wá wẹ̀ ni. kí ọṣẹ lọ wá yọjú wò. ọṣẹ mo ń yọjú wò mi ò rí nǹkan kan. ọṣẹ lọ fi ń gèdì. mo fífò lọ ń gèdì. ṣé mo gèdì ni. yálọ mo gèdì. mo fẹ́ lọ bàtì ẹ jẹ́ níjà lọ. ọlọ́run wọlé ajá lẹ́bàá Muhammad. sallallahu alaihi wasallam. mo jẹ́ irí tí ẹ bàjẹ́ lé ní kálọ̀. ìmọ̀ jẹ́ tẹ̀lé yẹn jẹ́. mo fọ́lọ́ tó ní bíbá ó jẹ orí búyà ó jẹ ìyá níbi pé àrọ́mọdọ́mọ wọn ò tọrọ nú ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀. ìyá olówó ẹ̀jẹ̀ mu dáa fà ìyá alágbó. wọ mi ara ti ń dára gbà. mo wọ yìí. ṣéwù ẹjọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. èmi ò lọ ṣe bẹ́ẹ̀. àmọ́ nǹkan tí mò ń bi ọ ni pé kí ló dé tó lọ yọjú wẹni tí ń wẹ̀ léwẹ̀. ta ló ti yà àbó ló sì ní yín ẹlẹ́kùnrin ló bọ́ nu kó ṣẹlẹ̀ náà dánú yín. ṣebí nítorí pé ilẹ̀ mọ́bò ní fi ń jẹ́ bàrà o só lè kọ́lẹ̀ yín náà. Àfà aṣọ ni o. ẹ̀yin èso lè ó lò sí rẹ igbó kọ́ ló jí ó lò sí igbó tó káfà ìlòdì náà fi mú ọ wálé kéwú ọlọ́ọ̀lọ́dẹ fi hàn tún sí ọ̀rọ̀. Àfà ẹ má sọ bọ́ọ̀lù. kí n sọ́kù láàbọ̀ ó lò sí. ẹ ṣeun àfà. kí ló sí ọ. ó ti bẹ́ẹ̀ ti yanjú ẹ̀ ni. àwọn àwọn náà yanjú ẹ̀ ọ̀rọ̀ pé mi yanjú ẹ̀ mi jọ sàmúlẹ́rì ó sọ àwọn àfáàdì ó sọ àwọn àfáàdì àwọn Naira Marley tán yanjú ẹ̀. ẹ ṣe àbókí wáyà. ṣé àbókí wáyà náà máa yanjú ẹ̀. tààrà. kí máa ṣètò ẹ̀. ṣé wù tààrà. àbókí wáyà máa yanjú ẹ̀. bẹ́ẹ̀ni àtàbù ìbẹ̀rẹ̀ náà. àbúrò ibẹ̀ náà máa yanjú ẹ̀. á dà sí sí ìgbìmọ̀ pé wo mọ̀ ọ́rù yín o ó lò sí náà ẹ sọmọ rẹ náà tẹ́lẹ̀ ọ̀dà ní ìyanjú ẹ̀. ẹ dákun ẹbí ìyá mi iṣẹ́ èṣù ni. iṣẹ́ èṣù ni kí n fi yọ ọ̀dà ṣé yóò wá bẹ̀ wàhálà gbọ́ Mọ́rífù mo fi yá ọ mo mọ̀ pé ṣé èṣù ni àmọ́ mo ní kinní kan tí mo fẹ́ bí ọ kí lèṣù sọ fún ọ kó tó lọ máa yọjú wẹ̀ tí ń wẹ̀ léwẹ̀. ẹ ṣeun ṣeun. ọlọ́ọ̀ni ká kí. èṣù ní kí n lọ rèé worú ọṣẹ tí fi ń wẹ̀. ọṣẹ sódà ni ọṣẹ ẹsì mọ̀ rẹ o. ta ló ní ẹgbẹ́ rẹ ọṣẹ ṣe orí yín burú ni ṣe wọ́n ní mò ń polówó ni. alákin lẹ́yìn. wọ́n kẹ́ bá bẹ lẹ́yìn abó mú yẹn wèrè. irú àwọn ọmọdé kéwòn lọ́rọ̀ yóò dá fún mi iná ṣé ẹ fẹ́ lẹ́kọ̀ọ́ ni èyàn ní èṣù ní kò lọ wo irú ọṣẹ tí fi wẹ̀ mọ́ ní ọṣẹ ẹ̀sìn mọ̀ rẹ o. ẹ tuntun gbé ẹyin nu ọlọ́ọ̀nù wọ̀mí ìtẹ̀sùn rẹ wọ̀nù o sì jẹ ìtọ́lọ̀ ń wá rẹ̀ mí ní èmi náà ó jẹ ìtọ́lọ̀ ń rẹ̀ mí ní wípé kí n lù ọ́ lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún bọ́lọ̀ ti wí nù mo ń fún wa wà lù ọ́. àbọ̀ ilé ẹ̀dí ti rẹ̀. èmi iṣẹ́ dítọ̀ lẹ́sìn gbẹ̀ngàn òkun ọlá lẹ́sẹ̀ fi ṣe àríyọ̀ tí mo wá ẹ̀dí ti yàtọ̀ lọ ní fídíò ànẹ́bí náà bá ti ẹ̀dí ti rẹ̀ gbà náà. sọ́kọ̀ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ látúbọ̀
àrọ́mọdọ́mọ Mọ̀rúfù tọrọ jẹ lọ́wọ́ rẹ̀. Jẹ́ kí àwọn àrọ́mọdọ́mọ Mọ̀rúfù tọrọ jẹ lọ́wọ́ rẹ̀. Àwọn ọmọ Mọ̀rúfù. Jẹ́ kí wọ́n pe Mọ̀rúfù kalẹ̀. Kẹ́ni Mọ̀rúfù bàbá mi ẹ̀dàkùn fún wa yà yìí. Musbahudeen. Abdul Mumini. Ẹ̀dàkùn ẹ̀nà Mọ̀rúfù kínú àwọn èèyàn dùn. Ẹ̀wẹ̀gbẹ́ ẹ̀yà ẹ̀yìn nígbà wá. Wọ́n ní ẹjọ́ dé. Musbahu, ara rẹ̀ máa ń gbọ̀n tó bá ti fẹ́ náà yàn. Tó bá ti fẹ́ náà bá rẹ̀ mọ̀ gbọ̀n, ó yẹ ẹ̀nà. Mo ti kú lẹ́nu. Ẹ má fi mí náà ká ẹ̀nà Mọ̀rúfù. Ẹsẹ̀ mi, ẹsẹ̀ tí máa fi lọ mọ́ọ̀sì, ẹsẹ̀ tí máa fi kírun, mo bá rà àdúgbò yé, mo ti kọ́ yé, ìyá ẹ̀ Inna lillahi wa inna ilaihi raji'un. La ilaha illallah sallallahu alaihi ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sẹ̀ musin mi mo kọ́ wọn. Mo mú kó gẹ́ẹ̀dì fún mi. Ìgbà mo bẹ́ ṣètò òde. Mo fẹ́ mọ wàhálà. Ẹ̀wọ̀n parí ìdíje ìlú yìí tó. Mo mú kó gẹ́ẹ̀dì fún mi. Ó sí Ọlọ́run ò bójú mi jẹ́. Dákúsọ́ Ọlọ́run tí wàá bójú tiẹ̀ jẹ́. Nínú ibi tí a ti fẹ́ ṣe é jíra ni ó sí Ọlọ́run ò bójú mi jẹ́ Arúnà Ṣọlá. Ṣé màá kọrin Arúnà Ṣọlá níbi tí a ti fẹ́ ṣe é jíra ni? Ọlọ́run ti bójú rẹ jẹ́ o. Ẹ má dá lóhùn jàre ṣé o. Ọlọ́run ti bójú eléyìí jẹ́. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ti bójú ẹ̀ jẹ́. Ṣé rí ó sí Ọlọ́run mi tó sọ yẹn lóòótọ́ ni. Òun náà la máa pè. Torí ó ń rọ́lẹ̀ lọ́wọ́ báyìí, ó ń rọ́lẹ̀ gidi. Ìtọ́ ìfẹ́ pè é pápátá, òun l'Arúnà Ṣọlá tó ló kọ́. Bàbá tó ti lọ rí fọ́ọ̀rọ̀ gí gbàgbé. Àbáwa tó kọ́ àbí ẹ ṣe Sheikh Alhaj Alfa Sulaiman Allahu Malaika. Dákun, kíbúlà. Kíbúlà Fújì. Kíbúlà Fújì là á gbé wá síbi ìjìyà. Mọ̀rúfù tó sì ń gbèrè wá kí a sóò nílà káyì. Àdámẹ́lá ayáta bàbá rẹ̀. Muhammadun fadaka hakikun zaka salihun wa garqadu. هذا قباه وبين ذا وذاك مراد المنهمين محمد. وذلك فتحاد وهذاك خندق به فرس خر كان قبل يهدد. ذكري به يذهب الجيش الهرم بعد ما تيقن